Alfa oníkéwù yẹn lè sọ̀rọ̀. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ sà, ẹ kálẹ́ yà. Ẹ jọ̀ọ́ mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Ẹ jọ̀ọ́ ṣé Islam lẹ ní issue pẹ̀lú ni àbí àwọn Lárúbáwá àbí ẹni tó ń ṣe Islam? Ìyàtọ̀ wà láàrin pé Islam yàtọ̀ àtàwọn tó ń ṣe Islam. Number one, Islam kò sí fún àwa ìran adúláwọ̀, kò sí fún ìran Yorùbá. Allah kò kí ń ṣe Ọlọ́run. Ṣé understand? Islam àṣà àti ìṣe Lárúbáwá ni tí wọ́n gbé wá sórí ilẹ̀ wa láti fi divide wa. Ó wá tako àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. So Islam kò sí nǹkan tó kàn wá pẹ̀lú Lárúbáwá because tó bá sọ pé àwọn wo ni Lárúbáwá, àwọn Mùsùlùmí. Islam àṣà àti ìṣe Lárúbáwá ni. So àwa ò tako Lárúbáwá, Islam gangan tí kò kí ń ṣe tiwa tó fẹ́ fi báyé wa jẹ́ òun gangan ni à ń tako. Àti ẹ̀ tako gan, à ń ka nǹkan tó wà nínú ìwé wọn. Ọ̀nà wo ni Islam wá fẹ́ fi bà ilẹ̀ Yorùbá jẹ́? Kí n kọ́kọ́ béèrè lọ́wọ́ yín báyìí. Ní baby shark monkey banana. Ní ilẹ̀ Yorùbá, àwọn ọmọ máa ń dọ̀bálẹ̀ kí òbí wọn, máa ń kúnlẹ̀ kí òbí wọn. Ǹjẹ́ nínú Islam ṣé wọ́n lè kúnlẹ̀ kí òbí wọn, ṣé wọ́n lè dọ̀bálẹ̀ kí òbí wọn? Wọ́n lè dọ̀bálẹ̀ kí òbí wọn. Kí lẹ wí sà? Wọ́n lè dọ̀bálẹ̀ kí òbí wọn. Ṣe ti rí pé inú àṣà àti ṣe ilẹ̀ Yorùbá ni kí ọmọ jí kó bọ̀wọ̀ fún òbí ẹ̀, obìnrin kó kúnlẹ̀, ọkùnrin kó dọ̀bálẹ̀. Àmọ́ Ìsìláàmù dé, Ìsìláàmù ní irọ́ wọn ò gbọ́dọ̀ kúnlẹ̀ kí ìyá wọn, bàbá wọn ò gbọ́dọ̀ dọ̀bálẹ̀. So inú àṣà ó wá tako àṣà àti ìṣe tiwa. Nílẹ̀ Yorùbá ẹlẹ́bọ ni wá. Oníkálukú ló ní nǹkan tí wọ́n ń ṣe nílé wọn. Ìdílé Ológun, ìdílé Ọlọ́ṣun, ìdílé Oníṣàngó bó ṣe wà káàkiri nìyẹn. Kò dẹ̀ séèyàn kankan tó pe àwọn nǹkan yìí ní Ọlọ́run Lódùmarè. Ìgbà táwọn ẹ̀sìn òfò yìí dé, wọ́n ní àwọn kan pe kinní kan lọ́lọ́run, wọ́n pe kinní kan lọ́lọ́run. So wọ́n bẹ̀rẹ̀ sí parọ́ fún àwọn ọmọ Yorùbá. So Islam ṣe ló wá tako àṣà àti ṣe Yorùbá. Ẹ máa wá gbọ́ táwọn Mùsùlùmí máa sọ kinní kan, wọ́n máa ní Allah bá wa paná ajẹ́bọ rẹ́, bá wa gbé sínú ànábì ga. Ìtumọ̀ ẹ̀ ní pé Allah bá wa pa ìran Yorùbá rẹ́, bá wa gbé ìran Fúlàní sókè. Ìtumọ̀ ẹ̀ nìyẹn. Ṣé wàá mọ̀ pé tọmọ yín, ọmọ yín obìnrin àbí ọmọ yín ọkùnrin tó bá kàn kí yín tó kí ó dìde láàárọ̀, ó kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán bàbá wa, mọ́mì wa, tó sì ń disrespect yín lẹ́yìn, ṣé ó ń gbé ìwà Yorùbá ga ni àbí ń gbé ìwà òrìṣà ga? Ẹ ṣe kọ́kọ́ fi respect àbí disrespect yẹn lẹ̀, torí nílẹ̀ Yorùbá ọmọ kò kí ń disrespect òbí ẹ̀. Ẹ gbọ́ tó máa ń kọ ni wọ́n máa ní ọmọ tó mọ̀ ya rẹ lójú o, ó ṣì ní ó tọmọ náà pa. Ìyá tó jìyà pọ̀ lórí ẹ, bàbá tó jìyà pọ̀ lórí ẹ, ọmọ tó mọ̀ ya rẹ lójú o, ó ṣì ní ó tọmọ náà pa. So nílẹ̀ Yorùbá wọn kì í ṣe gbogbo nǹkan tẹ́yìn rò yẹn. Islam ló mú wá níbi kan máa ṣe. A dẹ̀ máa ń bọ̀wọ̀ fún òbí wa, a máa ń kí wọn torí ìyá ẹni ò ṣá ẹni nì. Get ìyá tó dẹ̀jẹ̀ lé wa lórí. Islam wá dé, Islam ní irọ́ o, ẹ má kílẹ̀ kí ayé sàlámù alékùn, sàlámù alékùn, sàlámù alékùn kẹ̀ láìsí nílẹ̀ Lárúbáwá. So Islam wá tako àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ni. Ìbéèrè tí mo fẹ́ béèrè tẹ́lẹ̀ ni mo máa ń gbọ́ àwọn program yìí bẹ́ẹ̀ sì máa ń tako ọ̀rọ̀ Islam. Ẹni sùúrù, ẹjẹ sọ̀rọ̀. Ṣẹ́ẹ̀rì wèrè ló ń ṣe Islam tẹ́ gbèsè ojú caption yìí, wàláhì kò wá òkè. Torí ọ̀nà tẹ́ fẹ́ fi bá ẹ kẹlẹ̀ wípé ẹ fẹ́ máa bá Islam jà ní Islam kò sẹ́ni bọ̀ ẹ pé gbogbo àwọn afá wa kò sẹ́ni bọ̀ tó wá program tí wọ́n takùn yìí, wọ́n kàn ń wò yìí kẹ́ mọ̀ continue yìí. Wèrè ló ń ṣe Islam tẹ́ kọ yìí, ọ̀nà tẹ́ fi fa wàhálà sí ẹlẹ́bọ àti Islam lẹ́yìn ṣe yìí, ọ̀nà tí ò tọ́ ni. Táwọn yẹn bá dìde, àwọn Mùsùlùmí bá dìde pé wọ́n á gbé yín lọ́kọ́, wọ́n á bá yín fa wàhálà, bóò ní ilẹ̀ Yorùbá bóò ní peace ìfẹ́ jọba nílẹ̀ Yorùbá. Àfà àbọ̀tẹ́ ẹ̀ṣẹ̀ṣẹ̀ bí náà, ó yẹ kẹ́ ẹ ti máa rí ibi táwọn Mùsùlùmí ti ń sọ̀rọ̀ sí àwọn
ọmọ Yorùbá náà. ṣé àwọn ẹlẹ́bọ ẹ ṣe sùúrù kí n ṣàlàyé kí n kan fún yín. Ẹlẹ́bọ tẹ́ ń sọ ìran Yorùbá ẹlẹ́bọ ni wá. Ṣé wá rí Islam náà ẹbọ ni, àmọ́ ẹbọ ìlú onílùú ni, ẹbọ Saudi ni. Wọ́n fẹ́ wá fi ẹbọ Saudi, wọ́n fẹ́ fi colonize ẹbọ ilẹ̀ Yorùbá, wọ́n fẹ́ fi pa ilẹ̀ Yorùbá rẹ́. Mo fẹ́ kẹ́ máa get kíní yẹn right. Ẹ yé wò pé Islam tẹ́ ń ṣe kò ń ṣe ẹbọ ni o, kò sílùú tí ò ń ṣe ẹbọ o. Ẹbọ ẹ ń pa ẹran fún òkúta Jẹ́ràtòlè Aswad, àwa náà máa ń pa ẹran fún àwọn òrìṣà wa, kò yàtọ̀ o. Ṣé understand? Allah náà ó dà gẹ́gẹ́ bí àwa ò ní pé Allah lóríṣà torí èrè lásán ni. Èrè òun ni Allah. Tá a bá pè ṣígidì ó sì àṣewọ́n lé ní èrè lásán tí wọ́n mọ̀. Àmọ́ tá a bá wá tẹ́ bá wá dé níbi tí wọ́n sọ pé akọ wèrè ló ń ṣe Islam, ó yẹ kẹ́ ẹ wá kẹ́ kí ni ìtẹ́ fi sọ pé wèrè ló ń ṣe Islam, àwa fún yín lẹ́rìí, àwa béèrè ìbéèrè lọ́wọ́ yín, ẹ̀yin náà wá rí pé lódodo wèrè ló ń ṣe Islam, because tẹ́yin náà bá rí nílẹ̀ Yorùbá báyìí pẹ̀lú bí wọ́n ṣe ń fi Islam pa wọ́n tó fi ń bayé wọn jẹ́ ní Sudan. Tẹ́yin kan wá tún ṣe wájẹ́ sí tẹ̀sí fẹ́ káwa ọmọ Yorùbá sì máa ṣe Islam yẹn. Ẹ mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ sí Sudan náà ló máa ṣẹlẹ̀ sáwa ni tí ogun wa bá lọ gba Islam, wọ́n fẹ́ colonize wa ni. So gbogbo nǹkan tá à ń sọ nípa Islam à ń sọ pẹ̀lẹ́rì, ẹ̀rí òdodo a fi ń múlẹ̀. Ẹ wá ń sọ wípé àwọn àáfàá ń wò wá, irọ́ o, àwọn àáfàá yẹn ò lè wà tó rán mọ̀ pé nǹkan tá à ń sọ òdodo ni, kò sáàfàá náà láti gbàdá ti bẹ̀rẹ̀ no be today. Bẹ́yìn tẹ̀ ṣe wá wà ń bì, ẹ jẹ́ ká tiẹ̀ wá lẹ́n látara yín, ká tiẹ̀ wá gbà pé àwọn àáfàá tó ti ń wá láti jọ ìwọ̀n ò nímọ̀, ẹ̀yin nímọ̀ báyìí. Ẹ jẹ́ kí èmi wá béèrè lọ́wọ́ yín, ẹ tan máìkì yín. Àwa mọ̀ bóyá wèrè ló kọ́ ló ń ṣe Islam àbí wèrè ni, ẹ tan máìkì àfà. Alright, ẹ jẹ́ kí èmi béèrè lọ́wọ́ yín ká lè kẹ́kọ̀ọ́ láti ọ̀dọ̀ yín torí oríṣiríṣi nǹkan tẹ́ ti fi kọ́ wa. ọmọ ilé kí ó lè mímí ń ṣàfà lọ. Ó jẹ́ ṣe máa kú lọ pàfà yín wá ń gbà yẹn. Ẹ béèrè. Torí nígbà tí ọ̀pọ̀ ọmọ ilé kí ó ní náà nǹkan tí èmi torí kọ́sàn tí èmi máa ń béèrè ó máa ń simple gan. Ẹ sí lórí bí ìmọ̀. Mo ń dọ̀yìn. Alright, ẹ ṣe àwọn kan ní mention 5, ẹ má jẹ́ kí n béèrè, ìyẹn máa le. Ẹ jẹ́ kí n béèrè báyìí pé àfà láàrin èmi àti yín báyìí ní òdodo, ẹ má parọ́, ta ni mùsùlùmí àkọ́kọ́, ta ló kọ́kọ́ ṣe Islam, tàbí ta ló dá Islam sílẹ̀? Ànábì Ọlọ́run. Mùsùlùmí àkọ́kọ́ ta ni? Ànábì Adam. Adam, ó yẹ fún wa ní ẹ̀rí pé ànábì Adam. Gbogbo ànábì Ọlọ́run mùsùlùmí ni wọ́n. Kò sí àní ẹ ṣe sùúrù, mo fẹ́ kọ́ yín, ẹ máa kọ́ mi lẹ́kọ̀ọ́, èmi náà kọ́ yín lẹ́kọ̀ọ́. Ẹni gbogbo àwọn ànábì Allah, ànábì Ọlọ́run, ẹni mùsùlùmí ni wọ́n. Mùsùlùmí wọn torí wọn ta iṣẹ́ kan náà gbogbo wọn wá jẹ́. Mi ò bá yín jiyàn sẹ́ ẹ sọ pé mùsùlùmí ni gbogbo àwọn ànábì yẹn, àbí kí ni nǹkan tá à ń pè ní mùsùlùmí gangan? Ẹni tí ó dúró tó ń tẹ̀lé òfin Ọlọ́run àti ànábì tọ́lọ́run rán sí wọn lásìkò ayé wọn. Ó yé yín? Àsìkò ànábì Adam. Irú èmi báyìí sìn, kò sí wàhálà, mo ti gbọ́ yín. Irú èmi báyìí, èmi as a person, èmi as a person, èmi ò believe in Allah àti òfin Allah. Ó ti yé yín, ṣé mùsùlùmí ni mí? Àmọ́ mo believe nínú Ọlọ́run. Bẹ́ẹ̀ ṣe believe nínú Allah. A jẹ́ pé ó níbi tí ìdájọ́ yín lọ. Alright, ìgbàgbọ́ mi lọ, ẹ ṣe sùúrù. Ìgbàgbọ́ mi lọ sí ọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè, kò lọ sọ́dọ̀ Allah. So ṣé mùsùlùmí ni mí? Ta ni Olódùmarè? Ẹ dáhùn náà. Mi ò gbọ́ yín, kí lẹ sọ? Ta ni Olódùmarè? Ṣé ọmọ Yorùbá ni? Ọmọ Yorùbá ni mí náà. Bí ta Olódùmarè. Ok, àwọn tán bọ Ògún nílé wọn, àwọn tán bọ Bàtálá nílé wọn. Ṣé Olódùmarè kọ̀ọ̀kan wọn tí wọ́n tán bọ? Àwọn tán bọ Ògún tí wọ́n ń bọ Bàtálá yẹn, ìbéèrè tí mo fẹ́ bí ni pé ṣé wọ́n pe Ògún Ọbàtálá yẹn, ṣé wọ́n pè ní Ọlọ́run Olódùmarè? At least tí n bá sọ pé Adéwálé, tí n bá sọ pé Ọládẹ́yìndé, Adéwálé yàtọ̀ sí Ọládẹ́yìndé náà. Mi ò lè sọ pé Adéwálé náà ni Ọládẹ́yìndé. Now, àwọn tí wọ́n ń bọ Ògún, tí wọ́n ń bọ Ṣàngó yẹn, ṣé wọ́n pè wọ́n Ògún àti Ṣàngó, ṣé wọ́n pè ní Ọlọ́run Olódùmarè? Wọ́n bá fẹ́ béèrè kan, Ògún náà fi síwájú lọ́bọ́ Olódùmarè. Ògún náà máa, ok, bọ́n ṣe wá kọ́kọ́
tí Ògún sí ọ̀dọ̀ Olódùmarè yẹn wọ́n wá ti pe Ògún yẹn lọ́lọ́run àbí. Ọlọ́run try àti ìbéèrè tí mo kí ni bí kó lè yé yín náà ni. ẹni sùn ṣe tẹ́ ẹ bá fi open mind láti mọ̀ fi láti mọ̀ fi ṣe àfà sincerely ojín ò ní là o àfà sincerely àfà ṣe sùúrù àfà ẹ ṣe sùúrù sẹ torí open mind èmi náà ń lò ká lè kémi àti ń lè jọ get ẹ táwa bá ti Ògún sọ́dọ̀ Ọlọ́run bí tá a béèrè nǹkan lọ́wọ́ Ògún tó ta rán Ògún sí Ọlọ́run Olódùmarè àwọn tó wá láti ìdílé Ògún tí wọ́n ti pàṣẹ Ògún lọ sọ́dọ̀ Ọlọ́run Olódùmarè tẹ́yìn náà bá wá sọ pé wọlá ànábì wa Muhammad wọlá Kaaba wọlá Mẹ́kà ẹ̀nà ìbéèrè mi ṣé ẹ̀yin náà ń pe ànábì Muhammad yẹn ṣé ń pè ní Allah ni ṣé ń pe Mẹ́kà Kaaba ṣé ń pè ní Allah ni. àpè ànábì. the same thing náà ni. à ń sàṣàlátù fún ànábì ni. àwọn ìlànà táwa náà fi ń ṣe ẹ ṣe sùúrù àfà ẹ ń ṣe àṣàlátù fún ànábì nílẹ̀ àwọn lárúbáwá ló ní ànábì nǹkan tí wọn àṣàlátù náà ń pè wọn ṣe àṣàlátù fún ànábì wọn fi bẹ Allah bẹ́ẹ̀ náà làwa náà ṣe ní ìlànà táwa náà máa ṣe ẹni tó wẹ́ pé ìdílé Ògún á ṣe ìdílé Ṣàngó á ṣe á fi béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run Olódùmarè Ọlọ́run tẹ́ ẹ bá fẹ́ lọ rí Tinubu bẹ́ẹ̀ ṣe wà yìí èèyàn kan lẹ máa fi ṣe àkàsọ̀ you cannot just walk through kẹ́kàn tó pé ẹ̀ ń lọ bá Tinubu ẹ̀kan lọ sí Àbújá ẹ̀dẹ̀ lọ bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ lọ bá Tinubu no ìpele ni àwọn kan lẹ máa submit àwọn files yín fún lọ máa gbé lọ fún Tinubu máa wá approve ẹ̀ okay jẹ́ kí n rí ó yá kó lọ bẹ́ẹ̀ ẹ ṣe kí nìyẹn fún bó ṣe rí nìyẹn so àpè Ògún àpè Ṣàngó àpè lọ́lọ́run Lódùmarè òrìṣà ni wọ́n so ẹ jẹ́ kí àárín yẹn kó yé yín now àwọn wo là ń pè mùsùlùmí àwọn tó bá jupájú sẹ́lẹ̀ fún Allah òun ló ń jẹ́ mùsùlùmí kò kí ń ṣe àwọn tó bá jupájú sẹ́lẹ̀ fún Ọlọ́run Allah ó yàtọ̀ sí Ọlọ́run these are the facts tí ẹ̀yin ọmọ Yorùbá gbọ́dọ̀ mọ̀ these are the things tá fẹ́ kí gbogbo ẹ̀yin mùsùlùmí mọ̀. ẹ jẹ́ n try àti ṣàlàyé fún kan fún yín tá bá fẹ́ pe Ọlọ́run ní ìbò nísìn bó lẹ́sìn pé tó bá fẹ́ pé àwọn òyìnbó náà ní belief system wọn ní kálukú ló ní nǹkan tọ̀dọ̀ tí wọ́n. ẹ mẹ́jẹ̀ àfi sentiment mo understand nǹkan tó ń ṣe yín ẹ wá jẹ́ kí n bí yín báyìí ẹ dúró ẹ jẹ́ kí n bí yín báyìí náà nílẹ̀ Yorùbá a gbà pé Ọlọ́run Olódùmarè ló ṣẹ̀dá wa àbí ẹ wá sọ pé Allah yẹn náà ni Ọlọ́run Olódùmarè àbí bẹ́ẹ̀ni ẹ dẹ̀ sọ pé ọmọ Yorùbá ni yín àbí kí ló dé tí ẹ ò máa pe Ọlọ́run yẹn ní Ọlọ́run Olódùmarè kí ló dé tí ẹ ń pè ní Allah tó bá jẹ́ pé Allah yẹn náà ni Ọlọ́run Olódùmarè mo ti fún yín ní àpẹẹrẹ kan lẹ́ẹ̀kan mo ní Adéwálé ó yàtọ̀ sí Ọládẹ́yìndé ẹ lè sọ pé ẹ ń pe Ọládẹ́yìndé kí wọ́n sọ pé Ọládẹ́yìndé náà ni Adéwálé wọn ò kí ń translate orúkọ names you don't translate names Ọlọ́run Olódùmarè it is different from Allah Allah is different from Yahweh tí n bá yín gbé wá sí ní Google gan sí Google máa sọ fún yín pé Ọlọ́run Olódùmarè is different from Allah. ṣe ẹ̀yin ò rí bẹ́ẹ̀ ṣe ń fún Google ní question. báwo mo ṣe ń fún ìyẹn kọ́ ló fi question tẹ̀yìn béèrè ìyẹn kọ́ ló fi answer síbẹ̀ ni. ok kó ba lè yé yín lẹ́ẹ̀kan sí. ẹ bá sẹ́ni ó dáhùn question kẹtẹ́ níbo bí i. kí n tó fi máìkì lẹ̀ kí n tó bẹ àwọn àfáà tí wọ́n ń sálẹ̀ mo fẹ́ máa gbé wọn wá sókè lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí mo discover pé tá a bá ń bá àfáà méjì mẹ́ta sọ̀rọ̀ pọ̀ lẹ́ẹ̀kan náà ìkan a máa tan máìkì a máa pa máìkì mo bí yín mo ní ta ni mùsùlùmí àkọ́kọ́ àwọn èèyàn gan máa wọ́ndà pé tá a bá gbé àfáà kan wá àfáà kan máa ní Adam tẹ́ bá gbé àfáà mi wá àfáà mi máa ní Abraham tẹ́ bá tún gbé àfáà mi wá ìyẹn náà tún sọ nǹkan mi bí Islam ṣe rí nìyẹn wọn ò ní sọ òdodo fún yín ọ̀dọ̀ tí wá ń bì làwa ti máa sọ òdodo fún yín nǹkan tá a bá dẹ̀ sọ fún yín confam ni now ẹ sọ wípé Adam ẹni mùsùlùmí ni èèyàn tó bá dẹ̀ jọ́sìn fún Allah òun là ń pè ní mùsùlùmí ìbéèrè mi ni pé ṣé Allah ṣé ó sin àmì ṣé Adam ṣé ó sin Allah ṣé Allah náà ni Adam worship. bẹ́ẹ̀ni. ok ẹ wá ṣe lè gbé wá ní Google fún ara yín. ẹ tún question ìbéèrè náà. Adam ẹ sọ pé mùsùlùmí tá a bá tẹ̀ sí Google Muslim òun ni ẹni tó submit fún Allah submission to the will of Allah. bẹ́ẹ̀ni. you have to put the name Allah submission to the will of Allah òun ni Muslim. For you to be Muslim, you must submit to Allah. O gbọ́dọ̀ gba shahada. Ashhadu an la ilaha illallah, ashhadu anna Muhammadan rasulullah. That makes you a Muslim. Ẹ wá sọ pé Adam ẹni Mùsùlùmí ni ó worship. Àbí? Then. Meanwhile, wọ́n ti sọ ìtàn Adam nínú Judaism.
Jew ló kọ́kọ́ dé kó tó kan Christianity kó ṣe wà kan Islam. Now àwa lọ wo outside afẹ́ kàtàn náà ni mo fẹ́ bá yín gbé wá náà níṣẹ́. Ìgbàdé sọ pé Christian wa ó wà for Christian wa ni. Èwo ló kọ́kọ́ dé nínú Judaism, Christianity and Islam? Wọ́n pé Judaism ó wá but after that Jesus lẹ́yìn Judaism okay, èwo ló kọ́kọ́ dé nínú Christianity and Islam? Èwo ló kọ́kọ́ dé nínú Christianity and Islam? Islam kọ́kọ́ dé na. Islam ṣíwájú Christianity dé. Islam ṣíwájú Christianity na. Ibo la ti fẹ́ rí ogbó ìtàn Jesus Christ. Ibo la ti fẹ́ rí ìtàn Jesus Christ. Ìtàn Jesus Christ. Ẹ lè bá nínú Bible, ẹ sì bá ọ̀pọ̀lọpọ̀ nínú Qur'an. Okay, a lè bá nínú Bible. Ṣé Bible ló kọ́kọ́ dé ni àbí Qur'an? Bible ló kọ́kọ́ ó síwájú Qur'an torí ìwé tí wọ́n fún. Ẹ farabalẹ̀ sá. Bible síwájú Qur'an. Bible dẹ̀ ní ìwé àwọn Christian. Ẹ dẹ̀ sọ pé Islam síwájú Christianity. Ẹ gbé kíní èsì dédé làákàyà. Ẹ try àti fi open minded. Èwo ló kọ́kọ́ dé nínú Jésù? Ẹ farabalẹ̀. Ẹ fún mi question mo dẹ̀ fún yín answer. Ẹ dẹ̀ bí reason. Mo fún yín question yẹn kẹ́ ẹ lè reason ní àfà. Èwo ló kọ́kọ́ dé nínú Jesus Christ àwọn Christian àti Muhammadu àwọn Muslim? Èwo ló kọ́kọ́ dé? Ẹni ẹ ti farabalẹ̀. Èwo ló mo ti farabalẹ̀ mo ń bi yín béèrè simple question. Nẹ́tì Isa ṣáájú Ànábì Muhammad wá sáyé. Ta ló kọ́kọ́ dé? Ẹ̀gbọ́n kẹ́ mo sọ mo ní Jesus ṣáájú Ànábì Muhammad wá sáyé. Now Jesus Christ yẹn inú kí ló wà? Inú bí láti lè rí tán ẹ̀. Kí ló mú wá? Kí ni ìwé tí Jesus Christ yẹn mú wá? Injil ló wá which is Bible táwọn èèyàn pè ní. Now Bible tó mú wá yẹn ìwé àwọn wo ni? Kò ṣe nǹkan tí mo fi try rẹ̀ pé kẹ́ farabalẹ̀ ní pé Jesus Christ táwọn Christian pè ní Jesus ní òní kò mọ̀ nǹkan tí ń jẹ́ Christianity ṣé ẹ bá fi open mind lọ́kì ní yìí. Ẹ tí dá mi lóhùn ìbéèrè mi sá. Mo ń dá yín lóhùn náà mo ń dá yín lóhùn. Wọ́n ní pé tẹ́ bá fi ẹni. Now let me ask you again Alfa. Okay màá mọ̀ dá yín lóhùn for this. Ẹ kí wá bí bá ẹ sọ pé Jesus Christ kò mọ̀ nǹkan tó ń jẹ́ Christianity kò jẹ́ sí nǹkan tó kàn mí pẹ̀lú yẹn. Now mo fẹ́ bí ṣé Jesus Christ yẹn ṣé Mùsùlùmí ni? Mùsùlùmí ni Ànábì Isa. Ṣé Jesus ṣé Jesus Christ yẹn ṣó worship Allah? Ó worship Allah. Ṣé mo lè outside Islamic tradition ṣé ẹ̀rí wà pé Jesus Christ worship Allah? Mo fẹ́ gbé jáde fún yín sìn o. Outside Islamic tradition yeah ṣé Jesus Christ worship Allah? Ṣé tẹ́ bá lè fún mi lẹ́rìí? Nǹkan tí mo mean by outside Islamic tradition I don't want your reference from any of your Islamic text either Quran or Hadith or I don't want your reference from there at least àwọn ìwé kan ti ṣíwájú Quran ìwé Mùsùlùmí. Now nínú àwọn ìwé yẹn wọ́n dẹ̀ sọ̀tàn Jesus Christ ṣáà lè rí bẹ́ẹ̀ pé Jesus Christ yẹn ó worship Allah. Mo lè fún yín ní verse kan nínú Bible mo lè má relate mọ́ kẹtẹ́ ń sọ yìí o. Tí ó bá ti relate ó wà irrelevant nígbà yẹn kò ní ìpẹ́ mu wa. Question tí mo ẹni sùúrù mo fẹ́ fún yín answer ni. Mo fẹ́ fún yín answer ni. Ìfẹ́ fún mi lẹ́rìí pé outside Islamic tradition pé Jesus Christ ó worship Allah. Inú Bible náà mo ti fẹ́ bá yín mú ẹ̀rí wọn wá tó relate. Mo ní ẹni ẹ̀sà ìfún Deuteronomy. Kẹ́bà Deuteronomy chapter 18. Deuteronomy chapter 18 mo bá fẹ́ bá yín gbé jáde. Deuteronomy. Tí ó fi sọ fún yín tí ó tẹ́ bá fi open mind láti kavasi yẹn. Ẹ má wo open mind báwo nígbà tí ń ṣe pa lọ́pọ̀lọ́ àwọn èèyàn wà níbí náà táwọn náà rí náà. Okay, continue. Deuteronomy chapter 18. Chapter 18 verse 18. 18. Okay. Exactly. 18. So only Jesus Christ want to worship Allah. Ẹ ká wo lọ́wọ́ Deuteronomy 18. Èmi fẹ́ fi kó prophesize láti jẹ́ kí Islam ó wà rigid. Christianity ò sí nǹkan ìyẹn Jesus mọ̀ tí ń jẹ́ Christianity ara àti ra kò sí ẹjọ́ mọ́ra wọn. Ò sọ̀rọ̀ Christianity mo kàn fẹ́ confirm bóyá Mùsùlùmí. Ẹ̀yin lè sọ pé Adam ẹni Mùsùlùmí ni mo dẹ̀ bí pé ṣá Adam worship Allah. Tí fún mi ní ẹ̀rí. Adam worship Allah na. Why not? Okay, bí a ti máa rí ẹ náà kà. So nǹkan tó wà ní Deuteronomy 18 ó ní I will raise up for them a prophet like you from among their fellow Israelites, and I will put my words in his mouth. He will tell them everything I command him. Nǹkan tó wà bẹ́ẹ̀ nìyẹn kò sọ pé worship Allah. Ẹ dákẹ́ bá wa gbé sí jàre. Tẹ́lẹ̀ bá wa gbé sí. Mo ti fẹ́ gbé sí nǹkan tá a fà á ní Jesus Christ worship Allah àwọn oníyàn.
Deuteronomy 18:18. Memes Baba, good evening, sir. Yeah, Jẹ́ mo lè deal pẹ̀lú kíní because ex-Christian lèmi, mo understand verse yìí. move on. Ever notice, also pé, I will raise up for them a prophet like you from among their fellow Israelites. Meant for them. Tribe only. Kò lè jẹ́ outside of Israelites. You get? So, prophet tó fẹ́ raise nìyẹn, it must be an Israelite. You get, Alpha? Alpha ṣe wà ń bẹ̀. Ṣé Muhammad ló ń try láti sọ pé ó wà níbí bàbí ta ni Adam àbí Yẹ̀wò? Mo bí wọ́n mi ò sọ pé Adam wà níbẹ̀. So like, prophet will enter to reference only Jesus. Prophet Muhammad wọ́n sọ. No, my darling Sheikh, college Prophet Muhammad, Rasulullah, any suru, Rasulullah is not an any suru, sir. No, Rasulullah is not an Israelite. Could it work? How? Could it work? Come on, let's be fair. Only from among their fellow Israelite. Muhammad is not an Israelite, darling. Funny enough, that is not even the question. The question tí mo bi Alfa ni pé only Jesus Christ wọ́n sọ pé Mùsùlùmí ni mo á ní ẹ fún mi lẹ́rìí outside Islamic tradition wípé Jesus worship Allah ẹ wá ń gbélé ìwá. Now tí bá lọ Google sí pé Jesus worship Allah kò worship Allah náà Yahweh ló worship and Yahweh is different from Allah. MS Baba Kole work because Jesus is referred to as Father. Allah sọ pé òun ò jẹ́ bàbá anybody. So argument yẹn ti destroy already. Jesus called God the Father. Allah said he's not a father. He has no sons. Kole work. Terminology tí wọ́n lò ní time gbà yẹn ó yàtọ̀ sí ayé mo try láti wo kíni mo believe pé Jesus ń pe Allah ní father mo believe it. Jesus cannot call Allah father. Qur'an said that Allah is not a father to anybody. MS Baba Sheni Ayaye. I don't know what the Sheikh is talking about. Allah said is not a father. Shefe force ko di baba ni ele force now. Come on. Allah ò bímọ ẹni kò sì bí. Exactly. Jesus is the son of God. Jesus has a father. Àwọn Muslim yìí find it ayé ti lajú àwọn èèyàn ti gbọ́n Islam irọ́ ni Alfa mo understand mo bẹ́ẹ̀ ti ṣe irọ́ bàbá yìí wallahi kò ṣe irọ́ ẹ jẹ́ kí n bá yín gbé wá kẹ́ lè mọ̀ pé Adam cannot worship Allah. How? Any so verse in soda ashalaye. You know the thing is Sheikh, internet everybody they catch up, baby to share you like Oluaye go like to say baby to share you. In your load big one certain form of me. In your can look download the see websites everybody what it doesn't make it irrelevant. You get because tabalosuna.com MS Babani physical copy when is the same thing as online. So need to make excuses. Oh, in your color share, that's a really ridiculous silly excuse. Oh, in your color share, that's a really ridiculous silly excuse. So Ejako were more honest in our conversation. No, Allah ló kọ fúnra rẹ̀. First one, only outside Islamic tradition, Jesus did not worship Allah. Jesus could worship Allah, could you Muslim. Nǹkan tó wà nínú Qur'an tó sọ pé Jesus worship Allah, irọ́ ni. Nǹkan tó ṣe fún yín ni pé wọ́n kàn lọ copy story oní story, wọ́n dẹ̀ fún wọn lórúkọ, wọ́n fi formulate cult tọ̀dọ̀ tí wọn. Ṣùgbọ́n ó kíní yẹn hard fẹ́yìn Muslim, but that is the truth. Islam tradition àwọn Lárúbáwá ni. Àwọn Lárúbáwá ló ní lè pe ní tradition Lárúbáwá náà. Mo sì gbọ́ yín. Wallahi lè pe tradition Lárúbáwá torí ó wà nínú verse Quran tó ní pé wa ma arsalnaka illa rahmatan lil alamin. Àrùn Ànábì Ìsá fún gbogbo. No, ó ní nǹkan tí mo béèrè pé outside Islamic tradition ṣé Adam ṣé Mùsùlùmí ni ṣé worship Allah. Wọ́n ní no. Outside of the Islamic tradition, Adam is not considered a Muslim. Jerry, gbogbo kí ni sentiment lẹ́fìn wallahi tẹ́lá tẹ́bá lè mọ̀ ìbírí lọ Google pé outside Islam kó mọ̀ fún yín ó máa sọ fún yín náà outside Islam ó máa sọ answer rẹ̀ fún yín náà ó máa kó tí nǹkan tó ń fẹ́. But Sheikh, Islam prove Islam. Tẹ́bá sọ pé nǹkan kan ṣẹlẹ̀, we need external source. It's like me saying the Bible says Jesus is God because the Bible says so. Nǹkan tẹ́ ń ṣe right now nìyẹn. So Quran. Christian ni kí ló tẹ́ fi kúrò ní Christian. Because Jesus and Allah, same nonsense, ni wọ́n. Olúwa wà pẹ̀lú yín. Kò sí nǹkan tí yẹn. Ọba da ọsà. Yes, sir. Kí ẹ fẹ́ bá a sọ sà?
gbogbo tó ṣẹlẹ̀ nígbà yà mí lẹ́nu ni nípa ọ̀rọ̀ Islam tí nkálukú náà kàn tẹnu bọ̀ yìí. all right ẹ ṣe bí ó ṣe rí nìyẹn torí pé ilẹ̀ ti mọ́ ni sà ni àwọn nǹkan yẹn ṣe ń ṣẹlẹ̀. ilẹ̀ ti mọ́ ni. ewu tó wà ní ìwé ló ń ṣe Islam. ms baba Yeah. ms baba Yes. Qur'an yẹn ẹ sí Qur'an tó mú wá yẹn chapter 6 ló wà. Okay, ó dàbẹ́ ni náà ti ń bọ̀. Okay. Chapter 6. 61 chapter 6 61 chapter 6. Ètò láyé mò ń bọ̀ mo ṣe máa gbé yín wọlé padà. 61 Ẹ̀yin ẹ ti 61 chapter 6. ẹnìyẹn expose Islam ní ṣá. Àṣírí ti sú. ms ṣé kí n sáré sọ̀rọ̀ Sáré sọ ìṣẹ́jú kan. yà bó kí gbogbo ọmọ Yorùbá lápapọ̀ gbogbo yín ni mo kí so Ọlọ́run á bá wa ṣe àdúrà wa gbà. mo fẹ́ sọ nǹkan fún yín lẹ́ni pé ẹ̀sìn tá à ń ṣe ní Nàìjíríà àbí nílẹ̀ Yorùbá àti Christianity o àti Islam o kò sí ọmọ Yorùbá kankan tó gbẹ́sìn wa o. Àwọn tó gbẹ́sìn wa fún wa àjòjì ló gbẹ́sìn wa fún wa. Àwọn Fúlàní láti Mali láti Senegal àwọn ni wọ́n gbé ẹ̀sìn Islam wọlé sílẹ̀ Nàìjíríà o láti Niger náà àwọn tó gbẹ́sìn Islam wọlé nìyẹn o. Kò sí ọmọ Yorùbá kankan tó lọ Saudi Arabia tó lọ gbẹ́sìn wa fún yín o. Àwọn tàdé ń sọ yìí tí n bá béèrè lọ́wọ́ gbogbo yín nìsín ṣé wọ́n fẹ́ràn Yorùbá dénú? Tó bá fẹ́ràn Yorùbá wọn ò ní bá Yorùbá jà ní Òṣogbo tí Yorùbá fi kojú wọn. Tó bá fẹ́ràn Yorùbá gbogbo àwọn àgbẹ̀ Yorùbá tí wọ́n ń pa ní Gọ̀gàn tí wọ́n ń pa ní Kwara State wọn ò ní pa yín o. Ẹ wo wàhálà tí wọ́n kó bá wa ní ilẹ̀ Yorùbá. Bí ó ṣe wà ń bẹ̀ yẹn àwọn tó gbé Christianity wá sí Áfíríkà náà wọn kì í ṣe ọmọ Yorùbá o. Àwọn àjèjì náà gbé Christianity wá. Àwọn tó dẹ̀ fẹ́ràn wa àwọn ló ń fún wa ní ẹ̀sìn tí gbogbo wa tẹ́wọ́ gbà. Network yín ti ń ṣe ségesège o. Islam tó yẹ pé òun ló pé ọ̀nà ìfẹ́ pé ẹ nífẹ̀ẹ́ ara yín. ẹ jẹ́ sọ̀rọ̀ mi délẹ̀ kẹ́ nífẹ̀ẹ́ ara yín. Àràbò ò nífẹ̀ẹ́ yín tó bá nífẹ̀ẹ́ yín wọ́n á fún yín ní ìwé ìgbélú wọn wọ́n á fún yín ní ọmọ wọn bó tẹ fẹ́ ẹ lè fẹ́ ọmọ wọn wọn ò lè fún yín ní ìwé ìgbélú wọn. So àwọn tí wọn ò lè jẹ́ kẹ́ bá wọn gbé ilé ayé àwọn ló máa júwe ọ̀nà àlùjọ náà fún yín. Even gan òyìnbó fúnra ẹ̀ gangan tó òyìnbó bá mọ ọ̀nà àlùjọ náà wọn ò ní fi wọn dúdú láyé tẹ́ bá fẹ́ lọ sí ìlú wọn ẹ máa sanwó visa pẹ̀lú gbogbo ẹ̀ wọ́n á dènà yín wọ́n tún ní dáwó visa yín padà wọ́n tún ní dá padà fún yín. Àwọn ẹ ló máa ní pé àwọn ẹ ló máa sọ fún yín nísìnyí pé kẹ́ tẹ̀lé wọn lọ sí àlùjọ náà torí pé àwa ọmọ Yorùbá à ń sin nǹkan tí a mọ̀ nípa ẹ̀ à ń sin invisible man tó jẹ́ foreign. Ànábì Muhammad tó ń sọ yìí a lè rí ká dá mọ̀ kò dá wa mọ̀ kò bá wa sọ̀rọ̀ rí àpàdé ẹ̀ rí. Jésù fúnra ẹ̀ gan kò bá wa sọ̀rọ̀ rí àpàdé ẹ̀ rí. Kò sí nǹkan tó connect àwa èèyàn dúdú àti Jésù kò sí nǹkan tó connect àwa èèyàn dúdú àti Muhammad kò sí nǹkan kan àyànjú ràn lásán òun la ṣe. Ọlọ́run ò dẹ̀ rán Ọlọ́run ọba òjíṣẹ́ ò tán lọ́dọ̀ Ọlọ́run ọba ò ní gọ̀ títí débi pé ó máa rán ẹni tó kì í ṣe ẹ̀yà yín ẹni tẹ́ ẹ̀ gbé ìdí ẹ̀ òun ló máa rán sí yín. Ṣé ọmọ Yorùbá ló gbẹ̀sìn wá sí ilẹ̀ Yorùbá ni láti Saudi? Ọmọ Yorùbá kọ́ ló gbẹ̀sìn wá sí ilẹ̀ Yorùbá láti Saudi. So kí Ọlọ́run ọba kó là wá lójú kí ká tẹ̀lé ìṣe àti ìlànà nǹkan tọ́lọ́run fi lẹ̀ fún wa. Ọlọ́run ló fún wa ní èdè Ọlọ́run ló fún wa ní ilẹ̀ wa. Àwọn Saudi àwọn Fúlàní wọ́n fẹ́ gbà lọ́wọ́ Yorùbá òun náà fi ń bá wa jà. Tó bá ń ṣe bẹ́ẹ̀ ni wọn ò ní gbà lọ́rin lọ́wọ́ Yorùbá o. Wọ́n fẹ́ ràn yín. Àfọ̀njá ló lọ invite Abdul Salami wa o àbí kí lorúkọ ẹ̀ náà bàbá Abdul Salami. Àfọ̀njá ló lọ Halimi Àfọ̀njá ló lọ invite ẹ̀ wa o. Àdéhùn òbí kí náà padà ṣe fún Àfọ̀njá òun fúnra ẹ̀ gangan ṣùgbọ́n padà pa sọnù ni tó ń gba ilẹ̀ lọ́wọ́ ẹ̀. So àwọn tó fẹ́ràn yín tó tún gbógun tì í ní Òṣogbo ní 18 something tó gbógun wá tó fẹ́ gba Òṣogbo lọ́wọ́ yín. Even wọn list láyé tàwa list wọn fẹ́ gbalẹ̀ Yorùbá lọ́wọ́ yín gbogbo àwọn àgbẹ̀ yín wọ́n ti lé wọn kó lóko. Ẹ lọ wo gbogbo list àwọn tí wọ́n pè ní terror ní gbogbo ilé ayé. Ẹ bá máa rí gbogbo list ẹ lọ wo mi ìfọ̀kànfẹ́ máa dárúkọ ni ẹ lọ wo gbogbo list àwọn tó ń pè
tí àwọn Amẹ́ríkà tí wọ́n list pé àwọn ilé lọ́nda ilé ayé láàmú ẹ̀rí gbogbo wọn ń bẹ̀ Islam òun ló Hello, pọ̀ jù sir. àwọn mùsùlùmí ló pọ̀ jù àwọn ló pọ̀ jù ń bẹ̀ so ó ti yẹ ń lìsìn à ń ṣe nǹkan tá a mọ̀ nípa ẹ̀ ni ànábì ò mọ̀ wá rí àwa náà àdẹ̀mọ̀ ànábì rí so à ń tẹ̀lé foreign invisible man tá a dámọ̀ tó yẹ bó ta bá rí àlè sọ pé yorùbá ìlà ń tẹ̀lé. Oluaye bá. so all right ẹ ṣé gan Olúwayé. ok bó ṣe wà yẹn àràbó fẹ́ràn wa o ẹni sùúrù ms jẹ́ kí sáré sọ 1 minute àràbó fẹ́ràn wa gan o company mélòó lọ àràbó ti gbé sílẹ̀ ilẹ̀ yorùbá pé kẹ́ máa kí àwọn ọmọ yín kọ́ máa benefit láti ara bẹ̀ àwọn tó fẹ́ràn yín gan nìyẹn so yorùbá à ń ṣe bí ẹni pé àmọ́ nǹkan tá à ń ṣe rárá ni àràbó tó fẹ́ràn wa tá bá sọ̀rọ̀ nísìnyí pé amẹ́ríkà fẹ́ràn wa tá bá sọ̀rọ̀ pé àwọn uk gan wọ́n fẹ́ràn wa ṣèbí àìmọye a lot of company tó jẹ́ british company ní nàìjíríà tó jẹ́ american company tó àwọn ọmọ wa ń ṣiṣẹ́ ń bẹ̀ company mélòó ló jẹ́ ti àràbó ẹ name one company fún mi tó jẹ́ tàràbó tọmọ yorùbá ń ṣiṣẹ́ ń bẹ̀ bọ́ ṣe fẹ́ràn wa tó ẹ mú ọmọ yorùbá ẹ kan wá tó fẹ́ ọmọ àràbó tó fẹ́ níṣulọ́kà tó fẹ́ tọ́ dẹ̀gbà kó fẹ́ ọmọ wọn tán lé ọmọ méjì dànù ẹ mú ọmọ yorùbá kan wá tó ní ìwé ìgbélú tó tẹ́ àràbó fún nípa lí pé kọ́ máa bá wọn gbé ẹni tó lè bá yín gbélé ayé ló máa mú yín lọ sọ́run ẹ máa tọrọ ayín jẹ ń bẹ̀. Okay. ms máa dúró báyìí. all right ẹ ṣé gan so nǹkan tá a máa ṣe ń sìn ni pé Allah's wife Mr. Nuru ṣé báàsì yẹn ni Quran 61:6 òun náà ni. ó yẹ ká. وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشر برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سر مبين. Sẹ́rí the last word yẹn ó ti kó gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ látàrọ̀. Ṣé ń gbọ́? Gbogbo àgbáyé ló ń gbọ́ yín. Torí verse yẹn ni wàá sí kọ́lá Isa bùnú Màríyámà nígbà tí Isa tó jẹ́ Jésù ọmọ Mary tí ń pe gbogbo àwọn ọmọ Ísírẹ́lì gbogbo wọn ló ń pè ó ní inni rasulullahi ilaykum kò pé rẹ̀ lọ́mọ Ọlọ́run ó ní òjíṣẹ́ Ọlọ́run ọba ni mo jẹ́ fún yín lódodo lima bayna yadayya mina tawrati pàápàá ó ti dé wá bá wa nínú tírà Tàwórátà tá mọ̀ sí Bible táwọn Kírísítẹ́nì pè ní Bible ní rọ̀súlì àti mímbàdì ismuhu Ahmadu ipe tí ń bá lọ tán o òjíṣẹ́ kan ń bọ̀ lẹ́yìn mi tó já sí wípé Ọlọ́run gangan ló sọ lórúkọ ismuhu Ahmadu Muhammadu orúkọ rẹ̀ gangan yóò máa jẹ́ Ahmadu falamma ja'ahum bil bayyinati qalu hadha sirrun mubin tí òjíṣẹ́ yìí bá ń bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ tí máa ń jíṣẹ́ tààràn gbogbo àwọn èèyàn tí wọ́n wà lásìkò gbà náà àti ìgbà tó bá lọ wọ́n mọ̀ sọ pé ẹni yìí idán nípa fún òpin idán lásán ni idán nípa fún wa. all right ẹ ti délẹ̀ náà. bẹ́ẹ̀. all right ẹ ṣe Ọbáṣọlá àmọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Àbẹ́ẹ̀ni mo fẹ́ jẹ́ kí wọ́n bá wa gbé kí ni báìbù yẹn pàṣẹ báìbù yẹn kí wọ́n gbé jáde padà. Yes, nǹkan tẹ́mi náà fẹ́ sọ nìyẹn mo ṣe lọ check aya yẹn fúnra mi kò bí rò pé ó answer question wa okay Bible verse yẹn nìyẹn ó ní pé I will raise up from them a prophet like you from among their fellow Israelites and I will put my words in his mouth. He will tell them everything I command him. Ṣẹ́rí kí sọ kí ní kan fún yín. Avanurudin pàṣẹ tẹ́ ń wò ní Bible yìí ta ló ń sọ̀rọ̀ yẹn ta ló ń sọ̀rọ̀. Ṣé inú fásì yìí. Nínú verse yìí yes. Ọlọ́run náà ni. Ta ló ń sọ̀rọ̀. No ta ni kí lorúkọ ẹ. Ta ló ń sọ̀rọ̀ nínú verse yìí. Ọlọ́run ní sọ̀rọ̀. Which Ọlọ́run kí lorúkọ ẹ fún wa lórúkọ ẹ. Allah náà ni. Ṣẹ́rí kí ní kan ẹ jẹ́ kí sọ̀rọ̀ nípa fásì yìí àti fásì tí mo mú wá ṣé ń gbọ́. Hello? Nípa fásì yìí àti fásì tí mo mú wá ṣé ń gbọ́ mi. À ń gbọ́ yín. Ṣẹ́rí ìkan tó ń da controversial gangan lè nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn Christian tí wọ́n fi gbà fún ànábì nìyẹn torí wípé gbogbo òjíṣẹ́ tọ́lọ́run ti rán wa ẹni sùúrù gbogbo òjíṣẹ́ pátápátá tọ́lọ́run ti rán wa àti ìran bani Israẹla ní gbogbo wọn látòkè délẹ̀. Afanurudin ẹni sùúrù Al-Qur'an sọ̀rọ̀ bí ó ní wàá sí kọ́ọ̀là Isa ó ní nígbà tí Isa sọ̀rọ̀ ibùn Mariam ó wá ní ọmọ Mary ó ní ya bani Israel mo pe ẹ̀yin ọmọ Israel inni rasulullahi ilaykum èmi ni òjíṣẹ́ tí Allah sẹ́ndì sí yín táwọn ará Israel ò sì mọ̀ tán pè ní Allah
Musaddiqan lima bayna yadayya mina Tawrat. Musa wá ń sọ fún ẹ̀yin, Jésù wá ń sọ fún wa pé ṣé ẹ rí pé tí mò ń sọ jáde fún yín ó ṣe déédéé pẹ̀lú nǹkan tí Moses náà wá sọ fún yín. Wa mubashiran, Jésù ní nǹkan tí mo kàn wá ṣe ni o, mo kàn wá fún yín nírò ni o, bí rasulin pẹ̀lú òjíṣẹ́ kan yàtí tí ń bọ̀ mímbàdí tèmi bá ti lọ tán. Isimu Ahmadu ló bá ní orúkọ rẹ̀ yóò tún máa jẹ́ Ahmadu. Ṣé Lárúbáwá làwọn yẹn ń sọ ni? Kí wá lọ́wọ́ ń sọ? Okay. So onífàlà máa ń já àwọn bèlè báyìí náà tì. Al-Qur'ani ti kúrò nínú ọ̀rọ̀ yẹn. Tẹ́rí pé gbà tí wọ́n débi Ahmadu yẹn wọ́n fi kinní kan sí lókè. Ṣẹ́lẹ̀ ṣàlàyé kí ni tó fi sí lókè yẹn? Ẹ farabalẹ̀. So ẹ̀yin sáà ti kà tí ẹ farabalẹ̀ bọ́bọ́ yìí. Mo ń gbọ́. Fàlà máa ń já àwọn bèlè báyìí náà tì. Nígbà tá Ànábì wá dé. Kọlu aṣá sírùn bí náà ó dà pé ìdán lélẹ̀. Jésù ò mọ tí ń jẹ́ ànábì kódà in fact wọn àti ẹ̀rìn náà kódà wọn àti ẹ̀ lè sọ nígbà tí ẹ wọnú Bible ní tí Bible sọ òun náà ni wípé a gbé òjíṣẹ́ dìde yóò máa jẹ́ láti ìran Israel. Tẹ́ bá wá wo tí Bible yẹn ń sọ gan kì í ṣe wípé Jésù gẹ́gẹ́ ní sọ̀rọ̀ yẹn Yahweh ló ń gbẹnu Jésù yẹn sọ̀rọ̀. Yahweh ló ń gbẹnu bí Qur'ani náà ṣe ń gbẹnu ànábì sọ̀rọ̀ bá ànábì náà ṣe ń gbẹnu Qur'ani sọ̀rọ̀. So Yahweh Jésù náà gbẹnu Yahweh sọ̀rọ̀. So Yahweh ló ń sọ wípé tá bá fẹ́ gbé òjíṣẹ́ dìde padà yóò jẹ́ òjíṣẹ́ tó wá látara Israel. But nígbà tí wọ́n fẹ́ mú nǹkan wọ́n di pé àrírọ́ pamọ́ bòlábò láti fẹ́ ṣe ẹja sọ pé Jésù ti wá tẹ́lẹ̀ ṣé ẹ̀dẹ̀mọ́gbà wípé Kádíjà tẹ́lẹ̀ ọmọ nípa gbogbo àwọn ìtàn Kristẹni torí pé Kristẹni ní Kádíjà tẹ́lẹ̀. Okay. So bó ṣe rí nìyẹn. So pé kíní yẹn irọ́ ló wà ń bẹ̀. ọba mo sì máa jẹ́ kẹ́ sọ̀rọ̀ àfa àgbà. Mo jẹ́. One thing tí mo kàn fẹ́ kí àwọn èèyàn mọ̀ ni pé ní nǹkan tó wà bí tó wà nínú Bible ọ̀tọ̀ ni nǹkan tó ń sọ̀rọ̀ nínú Bible ọ̀tọ̀ ni nǹkan tó ń sọ̀rọ̀ nínú Qur'an. Àwọn èèyàn gbọ́dọ̀ mọ òdodo yìí pé Allah ó yàtọ̀ sí Yahweh. Jesus Christ ò sin Yahweh Jesus Christ kò sin Allah. The only place that lè rí pé Jesus Christ ó sin Allah òun nínú Quran. Outside the Quran irọ́ ni. Ẹ̀yin èèyàn jẹ́ ká jí irọ́ ni wọ́n compile jọ sínú Quran. So Allah wa if you can ẹjọ mo lọ́wọ́ tí mo fẹ́ sọ sá. Okay, báwo tí wọ́n ṣe ní sẹ́kọ̀ọ́ táwọn kan jẹ́ sọ̀rọ̀ wípé ẹjọ mo lọ́wọ́ tí mo fẹ́ sọ sá. gbọ́gbọ́n ní sàlẹ̀ táwọn kan sọ pé ọ̀rọ̀ yẹn gan. MS Baba ṣé any particular topic tẹ́ fẹ́ go with? No topic yet mo yẹ ṣe open ni. Ẹ ṣe open okay mi fẹ́ bẹ́ẹ̀ pé ká focus lórí topic. A máa fún àfa àgbà ní topic. Nǹkan tí mo kàn bí ẹni náà ni pé ta ni first Muslim ó dẹ̀ sọ wípé Adam. So mo wá ń jẹ́ kó mọ̀ pé Adam will worship Allah. For you to be a Muslim, you must worship Allah. O dẹ̀ gbọ́dọ̀ gbà ṣáádà, ashadu Allah ilaha illallah, ashadu anna Muhammadan Rasulullah. Now, nígbà Adam, Muhammadu exist. Nígbà Moses, Muhammadu exist. Nígbà Jesus Christ, Muhammadu exist. Wọ́n mọ́ra wọn rí. Check it. Nǹkan tí Quran náà dẹ̀ sọ ní Quran chapter 39:12 ní pé òun Muhammadu òun ni first Muslim. Now, ẹ̀yin Mùsùlùmí máa parọ́ torí pé fẹ́ tán everybody sínú ẹ̀sìn Islam. Ẹ máa sọ pé Adam Mùsùlùmí ni, Jesus Christ Mùsùlùmí ni. No, wọn kì í ṣe Muslim. Because Adam kò gba ṣàhádà kò kírun. Báwo ló yẹ jẹ́ Muslim? Ẹ máa rú kíní ọ̀rọ̀ yìí kẹ́ tó sọ. So, yes. Ẹ má bínú, mo gbọ́ ní under comment tí wọ́n sọ wípé báyìí Bible tá gbé wá yẹn gẹ́ pé Moses ló sọ. Moses ló tún sọ̀rọ̀ yẹn. Moses ló sọ̀rọ̀ yẹn bí kì í ṣe Jésù gẹ́ Moses ló sọ. Just imagine. Deuteronomy pátápátá ọ̀rọ̀ Moses ni. When you nǹkan tí MS Baba sọ ọ ní pé you cannot be a Muslim if you don't accept Muhammad. For example, Mr. Nuru, me they sọ pé ashahadu Allah ilallah and I say I'm a Muslim. No, I have to say washahadu Muhammadan Rasulullah. So to be honest, arguments in ko balance. I think you should try something else. Okay. So kí Mr. Nuru tẹ́ bá ní nǹkan mi tẹ́ bá fẹ́ sọ lẹ́yìn yẹn lè wá sókè nípa ti yẹn ẹ ti lulẹ̀ a dẹ̀ ti teach yín a ti kọ́ yín lẹ́kọ̀ọ́ báyìí pé Adam kò kí ń ṣe Muslim
Jesus Christ òun ṣe Muslim Islam bẹ̀rẹ̀ látòrí Muhammadu òun ló dá Islam lẹ̀ Muhammadu ni mùsùlùmí àkọ́kọ́ gbogbo nǹkan tẹ́ ẹ kọ́ pé Jésù mùsùlùmí ni Abraham mùsùlùmí ni sínú Quran yẹn irọ́ ni that is to tell you pé ẹ̀sìn Islam ẹ̀sìn irọ́ ni Muhammadu ló formulate ẹ̀ now Allah's wife ẹ bá wa fún ọlọ́lá àgbà ẹ bá wa fún wọn ní topic tẹ́jọ fẹ́ discuss so that kò ní sí pé and deviate ṣe understand so Allah's wife over to you. Yes, sir. So, Sheikh Ekalesa ele unmute mic yín. So, èmi ní àyà kan tí mo fẹ́ gbé wá síwájú yín. À ń sọ̀rọ̀ àyà yẹn lẹ́ni, mo dẹ̀ fẹ́ clarify bóyá nínú Islam ẹ lè fi tipátipá báyàn sùn àbí ẹ lè fi tipátipá báyàn sùn. Ṣé get? So, I'm gonna go to Qur'an, Surah An-Nisa, àyà number 24. Màá gbé sórí screen fún yín, mo ń bọ̀. Quran chapter 4 verse 24 ó ti fẹ́ bá yín gbé wá. Bàbá yẹn sùn, àwọn mi ti rà o. Ẹ̀wọ̀n yìí ò gbọ́dọ̀ ha time yìí ẹ jẹ bá. Àmọ́ yẹn sọ̀rọ̀ látàrọ nìyẹn, ó ti pariwo lónìí gan. Quran kílẹ̀ pé? Quran chapter 4. Suratu Nisa ìkọ́ nìyẹn, Suratu Nisa. Ṣẹ̀wọ̀n yìí pé tàbá ti gbé Qur'ani wá, tàbá ti gbé àyà wá, gbogbo ohun tẹ́tù gbé wá lẹ́yìn rẹ̀, àti ìsúnsọ̀rọ̀ nípa àyà yẹn, ẹgbẹ́ lọ wá jáde wá o. Absolutely. I'm a bit tafsir wa, I'm a bit hadith wa. I want mix gbogbo ẹ̀ together. Ṣé yìí kọ́ wà lójú screen tá a bá fẹ́ kà? Ṣé kí n kà ní Yorùbá? Sorry, ní English, àbí ẹ fẹ́ kà ní Lárúbáwá? Ṣẹ̀wọ̀n pé àyà tó ń sọ̀rọ̀ yìí ṣẹ́wọ̀n kó ń bọ̀rọ̀ kan bọ̀ ni, kò bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ o. Mo mọ̀ but ẹ mọ̀ pé each aya ó ní tafsir. No, ó ń bá ọ̀rọ̀ bọ̀, àyà yẹn bọ̀rọ̀ bọ̀ ni o. Mo mọ̀. Ṣé ẹ fẹ́ kà the previous aya? Ṣé kí n bẹ̀rẹ̀ láti 23 instead of 24 fún yín? 23 yẹn gùn, mo ti rántí ara tẹ́lẹ̀, ó rí mọ́tì àlékún. 23 yẹn àti mọ̀, Allah ń sọ fún wa àwọn obìnrin tẹ́ lè fẹ́, ṣe get and stuff like that. So mo understand me ẹ rí pé mi deny. I'm in a very good mood today, alhamdulillah. Okay, so chapter 4 verse 34, ṣé lè kà ní Lárúbáwá kẹ́ wá explain nǹkan tó mean fún wa, please. Ó ní wal muhsanatu minan nisaa illa ma malakat aymanukum kitaballahi alaykum wa uhilla lakum ma wara'a dhalikum an tabtagu fi amwalikum muhsinina ghayra musafihina. Ṣẹ̀ráyà tó sọ̀rọ̀ yìí báyìí ìgbà tí àyà tó wà níwájú rẹ̀ tó ṣàlàyé nípa àwọn obìnrin tán. Ẹ ká gbogbo ẹ̀tàn náà náà kẹ́ tó explain ẹ jọ̀ọ́, ẹ ká gbogbo ẹ̀tàn kẹ́ tó explain. Famastamta'tum bihi minhunna fa'tuhunna ujurahunna faridatan wala junaha alaykum fima taradaytum bihi min ba'dil farida inna Allaha kana aliman hakiman. Báwo lẹ́yìn ṣe gbọ́ yé sà? It's not sir, it's ma. Yes ma, báwo lẹ́yìn ṣe gbọ́ yé ma? Okay, so nǹkan tèmi ti ka àyà yìí, Allah ń sọ fún wa pé ó sọ fáwọn ọkùnrin àwọn obìnrin tó need láti stay away from ṣe get ó sọ fún ó ní forbidden and married women, so ẹ gbọ́dọ̀ súnmọ́ married women àfi àwọn tí ọwọ́ ọ̀tún yín bá gbà, mi mọ̀ bí mo ṣe máa sọ, malakat aymanukum, right hand possession ṣe get. The bá dẹ̀ wo meaning right hand possession yẹn ó sọ pé female captive, so àwọn obìnrin ẹrú tẹ́ kó láti ogun ṣe get. So nínú Qur'an yìí Allah ń sọ fún wa pé ẹ lè bá wọn ní àjọṣepọ̀. Ṣé mo correct? Níbo la àjọṣepọ̀ wà ńbẹ̀? Níbo ni ẹ bára yín sùn wà ńbẹ̀? Okay. Also forbidden are married women except female captives in your possession. So, first line here, forbidden and married women are married ni wọ́n sọ. Ẹ lè fẹ́ àwọn tó wà ní kápá yín kí wọ́n sọ pé ẹ bá wọn sùn, wọn ní kẹ́ rape. Married. Ó yàtọ̀ sí kọ́ báyọ̀ sùn, married. Ẹ ṣe sùúrù àfà. Yes, ẹ má bínú sá, bóun mi ṣe rí mo fẹ́ máa ẹ mọ̀ tí bá fa balẹ̀ bá sọ kékeré. Calm down. Now, also forbidden are married women except female captive. MS Baba ẹjọ ẹ bá mi tú kíní sí Yorùbá. Àwọn tá a ṣe léèwọ̀ fún yín òun ni àwọn obìnrin tí wọ́n wà nílé ọkọ. Àyàfi except àyàfi àwọn female captives in your possession, àwọn obìnrin tí ẹ kó ní ẹrú. Wọ́n sọ pé àwọn obìnrin tó wà nílé ọkọ o. Ẹ dàgbẹ́ iṣẹ́ ìgbòho yìí dáadáa. Mo ní a ti ṣe ní èèwọ̀
fún yín àwọn Èèwọ̀ obìnrin tó èèwọ̀ wà ẹ̀dà. nílé ọkọ, that is àwọn married women, èèwọ̀ ni fún àwọn mùsùlùmí láti fẹ́ wọn. Ṣó ti yé yín láti máa bá wọn sùn? Ṣó yé yín láti máa bá wọn sùn? Ẹ gbọ́dọ̀ bá obìnrin tó wà ní ilé ọkọ, ẹ gbọ́dọ̀ bá wọn yẹn sùn. Ó wá sọ pé àyàfi female captives in your possession, àwọn obìnrin tẹ́ ẹ kó ní ẹrú tó wà lákàtà yín, àwọn yẹn ẹ lè bá wọn sùn. Ṣó ti yé yín? Ẹ continue ara sọ yìí. Qur'an lẹ̀ ń tú kìí ṣe So, ẹrú bẹ́ẹ̀ ni. Mr. Booker, any sorrow, any sorrow, sir, for any small analogy. Imagine pé mo gbé chop box síwájú yín, pop off, chin chin, everything one bẹ́ẹ̀. Kí wọ́n sọ fún yín pé, ṣèyí kò, ẹ má fọkàn any snack tó wà nínú box yẹn o, àfi chin chin. Kí ló mean? Mo fẹ́ fún yín small analogy. Mo gbé snack box síwájú yín, meat pie, everything wà nínú ẹ̀. Mo sọ pé ṣèyí, ẹ má fọkàn any snack tó wà nínú box yìí o, àyàfi chin chin. Kí ló mean? Kẹ́ on mute, kẹ́ down. Èmi kọ́ mo ti tẹ̀ ìmọ̀kọ́ tí mo ti mi gan. Ó lè jà Ẹ ti ṣàlàyé pé eléyìí o òun ni kẹ́ ẹ jẹ, eléyìí ni má jẹ. Exactly. Nǹkan tí àyà yẹn sọ fún ọ ní forbidden unmarried women except àyàfi female captives in your possession. So, Ẹ̀yin lẹ tún bẹ́ẹ̀. wọ́n pé kẹ́ má bá married woman ṣe o, àyàfi àwọn tó wà ní possession Ẹ ò yìí. mọ ọmọlàkàtì àìmọ́nù kún àwọn tí ẹ ní ìkápá lé wọn lórí jíjẹ wọn abẹ́yìn ló wà, mímu wọn abẹ́yìn ló wà. Ẹ lè fẹ́ wọn. Ẹ lè fẹ́ wọn. Àwọn tó mọ̀ pé ẹ lè bọ́ yẹn nìyẹn, ẹ fẹ́ wọn. Wọ́n sọ wípé láì tọrọ wọn o, ẹ lè bá wọn sùn. Àbí láì ṣẹ̀tọ́ wọn o, ẹ lè bá wọn sùn. Ẹni sọ̀rọ̀, ẹ ti ń jump jù because Ashimaka asbab anozu aya yìí, a máa wo ìdí tí aya yìí fi sọ̀kalẹ̀. Ṣẹ̀gẹ̀t, ó máa make more sense. Now, bóyá ká lọ sínú tafsiri because right now bẹ́ẹ̀ ni pé ẹ agree pẹ̀lú mi, èmi náà dẹ̀ agree pẹ̀lú explanation. Mi àgbígbà mi irọ́ ni Ẹni sọ̀rọ̀. báyẹn kọ́ ló ṣe Ẹjọ́ wà. Mr. Booker, do not overspeak me, please. Ẹ má bínú mà, mi parí mi sọ pé mo ní bẹ́ẹ̀ ṣe Yeah, tú but ẹ jẹ́ kí n báyẹn land kọ́ ló ṣe kéyìn wà. náà land. That's fine. Tẹ́ ẹ bá agree pẹ̀lú mi, èmi náà wà agree pẹ̀lú yín. So, ẹ já gbé tafsir síta. Ó yẹ ẹ kú bẹ́ẹ̀ yẹn. Tàbá dẹ̀ ti gbé tafsir síta, nǹkan tí tafsir sọ lèmi àtẹ̀yìn la máa gbà. Deal àbí no deal? Àdìsí ni ká kọ́kọ́ gbé kẹ́tọ́ bí tafsir bọ́ta. No, that's not how it works. Tafsir, No the deal, explanation no deal, ayah. no deal. Then, Yóò dín no, ó yá. Mr. Booker, ẹ má stress mi, okay? Kèfèrí ni mi like gbogbo stress from àwọn Kèfèrí Ọlọ́run ní kèfèrí ni mi kèfèrí. like àwọn Muslim men má stress mi, ó máa irritate mi ẹjọ́ sá. Ẹjọ́, okay. Now, a máa gbé tafsiri síta, tá bá ti wá ṣe tán, àwa gbé hadith náà síta. Ṣé máa gbà bẹ́ẹ̀? Ẹ kọ́kọ́ gbé àdìsí bọ́ta mà. No, I'm bringing the tafsir first. You know what? Èmi àti agree lórí verse, so common sense máa sọ fún wa ẹja lọ sí explanation. Nǹkan táwọn scholar yín bá sọ ládẹ máa gbà. Ṣé get? Àwọn scholar mọ̀ jù mí lọ. Kí a mọ̀ yí pé àyà Kùránì yìí kò sọ yí pé ẹ bá wọn sùn ló sọ ṣá, ṣé gbà yẹn gbọ́ ṣá. Ẹ jẹ́ kí wọ́n lọ gbé tafsir verse yẹn wá. Ó dẹ̀ lọ́rọ̀ tó ń sọ bọ̀ Ẹ má worry sir. tó ń ṣe no máa mi ẹ ṣe láti mi má wọrí sùúrù, sà, sir. bàbá ms bàbá má wọrí sà. Ẹ kì í máa ṣàlàyé kó tó dé. Àyà yẹn ní nǹkan tó ń sọ bọ̀ láti bẹ̀rẹ̀, wúri mọ́tí àlékún. Àwọn tá a ṣe léwọ̀ fún yín tẹ́tẹ́ ìgbọ̀lọ̀fẹ́. Ìyá yín, ẹ lè fẹ́ ìyá yín, ẹ lè fẹ́ ọmọ ìyá yín. Àwọn nǹkan báyẹn wọ́n ṣe léwọ̀ fún wa. Sheikh, calm down. MS Baba, ẹja tu tafsiri. This is by Ibn Kathir, by the way. Ibn Kathir ni mo ń lò. Allah said, also forbidding are women already married. Àwọn obìnrin tí Allah ṣe léwọ̀ fún yín láti máa ṣe kinní yẹn fún ni àwọn obìnrin Láti lè fẹ́, láti lè ó dáa láti lè fẹ́. Ẹ tẹ́ bá ṣàfẹ́ wọn ṣáà máa bá wọn sùn láti lè fẹ́. Òun ni àwọn obìnrin tó wà nílé ọkọ. Except those whom your right hand possess. Àyàfi àwọn ẹrú tó wà lọ́dọ̀ yín, àwọn ẹrú tó wà lọ́dọ̀ yín yẹn lè máa bá wọn sùn. Ẹrú kọ́ o, ẹrú kọ́ o. This ayah, Mr. Booker, excuse me, you are so disrespectful, sir. You are just so disrespectful. Oh my goodness, actually. Ṣé wọn kí ló ń kọ́ yín ní masjid ẹjọ́ sá náà ẹ jẹ́ àkàkíní ẹ̀dẹ̀ respond. Bó ṣe ń tún yẹn ó kò yẹ nǹkan tó wà bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn tún lẹ́yìn kí máa sáré sọ. Àwọn èèyàn ń gbọ́ bí mo ṣe ń tu náà. Àwọn tẹ́ ẹ mú lẹ́rú ni náà. Àbúrò èèyàn kọ́
ọmọ tí wọ́n fún yàn pé ẹ bá mi tọ́ ń kọ́ ṣé Ẹni ìjọba lórí ẹ̀ ẹrú náà ni ẹni sùúrù MS Baba kí ni tọ́pìkì tafsir yẹn ó ní pé forbidding women already married except for female slaves. mi ò mọ Right reason 21 bẹ́ẹ̀ lókè already mi ò Mr. mọ Okay, mi ò mọ come on reason now. táwọn mùsùlùmí fi máa ń ṣe báyìí wọ́n á máa rí obvious facts wọ́n dẹ̀ máa jiyàn kò yé mi ẹ jẹ́ ká sòdodo ẹ jẹ́ ká túra wálẹ̀ lóko ẹ now. lẹ́jọ́ Exactly. ẹ jọ. Okay, ẹ jẹ́ sáré kà. So, Shetiri, slave orúkọ yẹn ti wà ń bẹ already. So, ẹ má jẹ́ kí àwọn ṣe yìí kí parọ́ fún yín. Ó ní, also forbidden are women already married except those whom your right hand possess. àwọn obìnrin tá a ṣe léèwọ̀ fún yín òun ni àwọn tí yọ wà ní ilé ọkọ tán ti marry àyàfi àwọn tó jẹ́ ẹrú yín tó wà lọ́dọ̀ yín. The ayah means àyà yìí ó túmọ̀ sí pé you are prohibited from marrying women who are already married a ṣe léèwọ̀ fún yín kẹ́ ẹ fẹ́ àwọn obìnrin tó jẹ́ pé wọ́n wà nílé ọkọ except those whom your right hand possess. àyàfi àwọn tó jẹ́ pé ẹrú yín ni wọ́n tán wà lọ́dọ̀ yín ẹ lè fẹ́ wọn. Except those whom you acquire through war. àwọn obìnrin tẹ́ ẹ kó ní ojú ogun tẹ́ ẹ kó lẹ́rú. For you are allowed such women after making sure they're not pregnant. tó tẹ́ ẹ bá ti rí pé àwọn obìnrin yẹn kò ń ṣe pé bóyá oyún wà nù àwọn obìnrin tẹ́ ẹ kó lẹ́rú yẹn ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge eléyìí kò tí ì sóyún nù ẹ lè máa kó bá sùn fún un. Imam Ahmed recorded. So Imam Ahmed yẹn wá ṣàlàyé ó sọ pé Abu Sa'id al-Khudri said. ó ní Abu Sa'id As Baba knows only we captured some women from the area of altars. nígbà tí wọ́n lọ jagun wọ́n kó àwọn obìnrin kan ní ojú ogun. Who were already married. wọ́n jẹ́ ti wà nílé ọkọ wọ́n rí pé àwọn ilé wà nílé ọkọ ó wà nílé ọkọ. We disliked having sexual relations with them because they already had husbands. torí pé wọ́n rí pé wọ́n ti ná ọkọ wọ́n wà nílé ọkọ ara wọn ò lè bá wọn sùn bí àmúṣe máa bá obìnrin tó wà nílé ọkọ sùn. So we asked the prophet about this wọ́n wá matter. lọ bá Muhammadu òjíṣẹ́ Allah àwọn obìnrin tá a kó láti ojú ogun yìí ẹwà àwọn ilé wọ́n wà nílé ọkọ. And this ayah was revealed. àyà yẹn wá sọ̀kalẹ̀ nígbà tí wọ́n tọ́lọ bá Muhammadu pé ó lè ta lọ́jà lánàá àwọn obìnrin tá a jí kó láti bẹ̀ òun làwọn obìnrin ìbọn àwọn obìnrin yìí wọ́n wà nílé ọkọ ìgbà yẹn ni àyà yẹn wá sọ̀kalẹ̀. Also forbidden are women already married except those who your right hand possess. Muhammadu wá sọ fún wọn pé àwọn tó wà nílé ọkọ yẹn èèwọ̀ ni fún yín láti fẹ́ wọn àyàfi àwọn tó bá jẹ́ tẹ́ ẹ kó lójú ogun tó yẹ pé àwọn yẹn ò lọ́kọ àwọn tí wọn bá sì lọ́kọ tó jẹ́ irú yín ẹ lè bá wọn sùn. Consequently, we had sexual relations with these women. So wọ́n dẹ̀ máa àwọn obìnrin yẹn àwọn èyí tó jẹ́ pé wọn ò sí nílé ọkọ yẹn tí wọ́n kó lójú ogun yẹn wọ́n dẹ̀ bá wọn sùn lọ́jọ́ yẹn. So MS Baba, ẹ jẹ́ n sáré comment lórí ẹ̀. So Tebari as Baba Nozo yìí, ó show pé àwọn Sahaba wọ́n ní more compassion than Anobi, right? Because ìgbà tó capture àwọn female, àwọn ladies yìí, àwọn slaves yìí, wọ́n lọ bá Anobi, ó ní Anobi kí la máa ṣe o, a ti kó àwọn ẹrú yìí but wọ́n sì lọ́kọ. Tebari bitaka earlier, ó ní pé we disliked like Kamani àjọṣepọ̀ pẹ̀lú wọn because they already have husbands. So àwọn people yẹn ní conscience there. Wọ́n wá gbé lọ leader wọn. Wọ́n gbé mata lọ sí leader wọn Anobi. Wọ́n ní Anobi okay o àti rí àwọn obìnrin kí ni ká ṣe o wọ́n lọ́kọ o kí ni ká ṣe. Anobi ní ẹ make sure pé wọ́n lóyún so ẹ máa fún wọn ní ida slave ó dà pé 1 month ní àbí 40 days mi rántí máa check anything. So the slave has to wait for a period of time. They have to make sure pé kò lóyún ẹ lè máa kó bọ̀ wọ́n lára. Now, my question to everybody is, ẹ ti gbọ́ nínú room yìí pé àwọn females yìí wọn ò volunteer ara wọn pé àwọn fẹ́ tẹ̀lé yín o, they are captive. Captive means to capture someone. Me need permission ẹ tí n bá fẹ́ capture. She get. So, now, àwọn female tẹ́ ti capture yìí tí Mohammed sọ pé lè bá sùn. Mo fẹ́ bi yín, ṣé ẹ máa ń béèrè permission kẹ́ tó bá wọn sùn? Abẹ máa ń fi tipátipá bá wọn sùn. Because èmi mọ̀ pé ẹrú ò lè consent. A slave must listen to the master. So, àwọn Mùsùlùmí, ṣé Allah ní pé kẹ́ máa bá àwọn ẹrú yìí sùn tipátipá ni o? Or àbí báwo ni obìnrin tó pé ẹ ti mú lẹ́rú against her will? Báwo ló ṣe máa sọ pé okay, ó yá o, ẹsẹ̀ mi ti ṣí o, ẹ wá bá mi sùn. Mo kàn wonder. So, evidence tí mo need right now ni wípé ṣé a need the permission ẹrú obìnrin kẹ́ tó bá wọn sùn àbí ẹ need the permission wọn. ẹ ló ṣe wà pẹ̀lú mi mà
gẹ́gẹ́ bí n tẹ́ ẹ tún nísìn tí wọ́n kálukú wá sí gbọ̀yé ni wípé ọgbà tí wọ́n kó àwọn obìnrin lẹ́rú tọ́tọ́ lọ́ba nípa Muhammad Ànábì ní àwọn tí wọ́n ti márì yẹn tẹ́ mọ̀ pé ilé ọkọ lọ́wọ́ àtẹ́lẹ̀ kó tó di pé ẹ kó wọn lẹ́rú ẹ má dọ́dọ̀ wọn o. irọ́ ni nǹkan táwọn ṣùgbọ́n sọ fún yẹn ẹ fi hàn mí ibo lànà bí ti sọ bẹ́ẹ̀. tí mo lẹ tún nísìn ṣùgbọ́n kò tẹ́ ẹ tún nísìn ni pé àwọn tó ti márì no àwọn tó wà ní ọkọ àwọn tó tó wà ti fún marry wà. stay away from married woman àyàfi ẹni tẹ́ bá kó lẹ́rú. Why can't you understand that? What kind of man is Wọ́n this? ẹ wo ẹ ẹgbẹ́ máa inú mi gbọ́ tó ní ẹ common máa sense gbọ́ wá sókè máa gbọ́ lókè kan fún tí àná ẹ̀. Ànìsá ẹ máa gbọ́ mà inú nǹkan tí àfa yẹn gbà wá òun ló sọ yí pé gbàtà níbo Muhammad gbà tí wọ́n lọ bá níbo Muhammad pé gbogbo àwọn táwọn kò lẹ́rú yìí èyí tó ti máa rí wá. I'm sorry. Can we have intelligent Abduls? I'm sorry, Agbalagba ni me. They might explain many times. Forbidding unmarried women except female captives in your possession. Ejo, intelligent Abdul, intelligent slave of Allah. Emma Wasoke. Emma Magba. ẹja sí dáadáa